Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣé dáadáa ni mo bá yín. Ẹ̀yin olólùfẹ́ mi, Yorùbá bọ̀ wọ́n ní igi kan kò kí ń dágbó ṣe. Wọ́n dẹ̀ ní èèyàn ló wà lẹ́yìn orò tó rò fi ń ké. Gbogbo ẹ̀yin Kristẹni, ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin aláwo, gbogbo ẹ̀yin tẹ́ ń fọ́lò mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Lóòótọ́ inú bí mi gan nígbà tí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé níṣe mi tí mùsùlùmí bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ máa bọ́ta máa kí wọn, máa ṣe nǹkan tí mo lè ṣe. Mùsùlùmí làwọn ọmọ mi yìí náà mọ̀. Bọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí mo wò pé wọn ò ti ẹ̀rọ gbogbo àwọn nǹkan tí mò ń ṣe yẹn kán ti ẹ̀rọ kán lu ọgbọ́n ní gbogbo ìgbà yẹn tó fi attack mi, ló bí mi nínú pé n tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Kò sí nǹkan kan. Ìlú tí mo wà, ìlú tẹ́ pé wo freedom, mo ní freedom bàjẹ́ gẹ́gẹ́ bí obìnrin. Àmọ́ a kì í wo dídùn ìfọ̀n ká ọ̀rá dé egun. Tá bá dẹ̀ ní bí ejò bó ṣe tó, bó ṣe gùn tó lèèyàn ṣe máa dáná, èèyàn á dáná sunlé. Ẹni tó bá dẹ̀ wà láyé tí ò bá ní olùbẹ̀rù, ó ti di òkú. Àbí tí ó bá wà láyé dẹ́ pé kò ṣe pé olùbẹ̀rù ẹni tí èèyàn ò lè bá sọ̀rọ̀, tí ò ní ẹni tó ń tijú. Kò dáa kéèyàn má ní ẹni tó ń tijú. Àwọn bàbá mi kan pè mí, wọ́n bá mi sọ̀rọ̀. Ọlọ́run ò ní pa làákàyè mọ́ yín nínú nǹkan tí wọ́n bá mi sọ. Tán bá ní nǹkan téèyàn bá jùyàn lọ ó jù lọ nìyẹn. Wọ́n fi wọ̀n wípé àgbà ni wọ́n. Lára àwọn nǹkan tán bá mi sọ ni wípé right ẹ ló wà, country tó dẹ̀ wà kò ń ṣe sharia country, but tá bá máa bẹ́ ẹ sọ a máa pẹ́ ti ẹni. Kò sẹ́ni kankan tó ní right láti force ẹ, but àwọn wá ń bá yín sọ̀rọ̀. Sísítà mi, ẹ jọ̀ọ́, ìyẹn ni Alhaji Akéwùgbà Gold. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ń ṣe ẹni tí mo lè tán lè gba nǹkan tì lọ́wọ́ mi. Mo tún wá wò wípé ṣe tún wá rí àwọn fans mi náà, àwọn mùsùlùmí tún wà nínú wọn. So mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gbàwẹ̀. So gbogbo ara ni mo fi súnmọ́ àwọn mùsùlùmí, but bẹ́ẹ̀ náà ni mo súnmọ́ Kristẹni. So fún àwọn fans mi, ẹ̀yin tẹ́ jẹ́ Christian, mo mọ̀ pé màmá ní gbà tẹ́yìn gbàwẹ̀ nǹkan, ẹ má bínú. Iṣẹ́ ṣá mọ̀ wípé Bíbélì náà ní béèrè, a ó sì fi fún yín. Wá kiri, ìwọ yóò sì rí gbà. Ṣé mọ̀ pé nígbà tẹ́yìn ń ṣe tiyín, kò sẹ́ni tó wá bá mi, kò dẹ̀ sẹ́ni tó bí mi. Bóyá tẹ́ bá put effort, bóyá ó ṣeé ṣe kó wáyé, but àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n béèrè. Náà tó ní pé wọ́n béèrè, àwọn fans mi wà tó ń gbàwẹ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń mú àwẹ̀ wọn. Then àwọn bàbá mi náà tó tún bá mi sọ̀rọ̀, Alhaji Akéwùgbà Gold. Wọ́n ní iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe, ìran ọba kan kì í mẹ̀jẹ̀. Lóòótọ́ tó bá mi sọ, wọ́n ṣe lè pọ́n mi lé tó tán bá mi sọ, mo lè kọ́, mo lè fà kọ́rí kí n má gbà. Àmọ́ mo tàbùkù bá ara mi ni. Mo fi ara mi wọ̀n bẹ́ni bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́. Kò ṣe ara mi nìkan ni mo fi wọ̀n. Mo tún dójú tàwọn òbí mi pé wọn ò rí mi kọ́. So mi ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n ń ṣe ẹni. Ẹ wá ní onítìjú èèyàn. Wọ́n ń ṣe ẹni tí mo lè tẹ̀ lójú mọ́lẹ̀. Wọn ò dẹ̀ ń ṣe ẹni. Kódà kó jọ́jọ́ kan náà fi jù mí lọ. Mo láti gbé ìwà wípé mo jáde láti ilé ire. Wọ́n kọ́ mi. Wọ́n rí mi kọ́. Mo dẹ̀ gbẹ̀kọ́. Mo láti fi wọ̀n wọ́n. Kán ba lè ti ara mi máa ṣàdúrà fún àwọn òbí tí mo tara wọn jáde. So irú bàbá yẹn ò lè bá mi sọ̀rọ̀ kí n kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Ẹ̀tẹ̀ tí wípé mo tún throw ẹ̀ out. Ẹ wo nǹkan táwọn tó jẹ́ fans mi, àwọn tó tiẹ̀ jẹ́ fans mi tó sì ń wá sórí platform mi sí gan. Mo láti tún tìtorí wọn, because tí kò bá ṣe pé wọ́n nífẹ̀ẹ́ mi, kò yẹ kí wọ́n wá rárá débi tí wọ́n máa rí message wọn, débi tó máa rí comment wọn. That shows pé wọ́n nífẹ̀ẹ́ mi genuinely. Ẹ jọ̀ọ́ mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fans mi tó kù. Ẹ má bínú. A ṣe nítorí èèyàn. Ẹ má jẹ́ ká tiẹ̀ bẹ̀rù èèyàn. Ẹ má jẹ́ ká bẹ̀rù àwọn tó ń gbàwẹ̀ yẹn. Bó ẹ jẹ́ ká bẹ̀rù wípé wọ́n gba àwọn yẹn mọ́, wọ́n fi jórúkọ mọ́ Ọlọ́run lára. Ẹ jẹ́ ká ti torí Ọlọ́run
kẹ́ jẹ́ kí n rọra dẹ̀ díẹ̀díẹ̀. Ẹ kúkú mọ̀ pé gbogbo ìgbà tó máa ń gbàwẹ̀ náà mo máa ń dẹ̀, but ayé ò kí ń yọ. Oríṣiríṣi nǹkan la lè sọ tá àti ẹ̀ ní sọ, tá à ní sọ nǹkan tó máa bàwẹ̀ jẹ́. Ǹjọ́ tó bá dẹ̀ máa di alẹ́, tá à ní sọ nǹkan tó ń fìpò máa bàjẹ́ jẹ́. Tó bá dẹ̀ máa di alẹ́ tó ti ṣínu, èèyàn lè sọ nǹkan tó wù ú gbà yẹn. But ẹ̀yin fans mi, nǹkan tí mo ṣe wá bá yín ni pé, torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín máa wá bá mi pé àǹtí yín ká nǹkan kan, ẹ má bínú. Ẹ jẹ́ ká wò ó nítorí Ọlọ́run àti nítorí bàbá tí wọ́n bá mi sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí wọ́n ti tara mi kán bú àwọn òbí mi pé wọn ò rí mi kọ́. Tó ti yé yín. So ẹ jẹ́ ká ti torí Ọlọ́run torí pé àwọn fans mi tó kù náà tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń gbàwẹ̀, ká ti torí wọn. Ẹ jẹ́ ká rọra dẹ̀ díẹ̀. Ẹ jẹ́ kí n rọra dẹ̀ díẹ̀ so that tí àwẹ̀ yẹn máa fi tán, kò níye ìgbà táwẹ̀ máa fi tán sìn. Fún gbogbo ẹ̀yin fans mi tẹ pè mí tẹ́ni mi ò kí yín lọ́dún yìí. Inú bí mi ni, mi ní parọ́ fún yín. Kì í ṣe pé bóyá ó dùn mí, bọ́ inú bí mi wípé tíyàn bá ń ro nǹkan, èèyàn máa ń lárò jinlẹ̀ ni. Ẹni tó bá ti ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀, bó bá ti ẹ̀ dákẹ́ àṣẹ rẹ̀, kò yẹ kẹ́ ẹ sọ pé lù ń pọ́npọ́ lù pa. Ẹ̀yin mùsùlùmí ẹ lọ kọ́ ọ̀rọ̀ yìí. Kò yẹ kẹ́ ní lù ń pọ́npọ́ lù pa. Èèyàn máa ń fi ìwà ìfẹ́ lèèyàn máa fi ń correct èèyàn. Lẹ́ni àwọn tẹ bá sọ pé ẹlẹ́sìn, ìfẹ́ náà fi ń correct èèyàn. Kò ṣe pé kẹ́ lù pa, kẹ́ bá yé ẹ̀jẹ̀. Irọ́ n tó bí mi nú nìyẹn tí mi fi jáde kí wọn fún Ramadan lọ́dún yìí. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ pè mí tẹ́ sọ fún mi pé mi ò kí yín, mo dẹ̀ ní bọ́dá, mo kí ẹ̀yin gangan o, ṣùgbọ́n mi ò bọ́ta kí anybody. Ẹ má wá bínú. Mo fi àsìkò yìí sọ fún ẹ̀yin mùsùlùmí pé ẹ kú Ramadan. Ẹ̀mí á ṣíkà láyọ̀ àtàlàáfíà. Ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ o. Lágbára Ọlọ́run, ẹ ní kú sọ́nà bí èéfì o. Ẹ parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Kódà ọmọ mi ń gbàwẹ̀. Ètò kéré náà ọmọ mi kò ń dí ẹyọ kan báyìí. Kò ń dí ẹyọ kan. Ẹyọ kan. Èyí tó bá máa dí time obìnrin, time period ẹ̀ ló máa dí. Bọ̀ pé bóyá kó mọ̀ọ́mọ̀ dí ẹyọ kan, kò ní dí. So for that, mo respect ọmọ mi. Mo respect àwọn tí ẹ jẹ́ mùsùlùmí, tẹ jẹ́ èèyàn mi, tẹ jẹ́ fan mi. Mo dẹ̀ respect bàbá mi, Akéwùgbà Gold. Ẹ̀mí á ṣíkà láyọ̀ àti àlàáfíà. Ẹ gúnlẹ̀ ayọ̀ o ní agbára Ọlọ́run. Ẹ ṣiṣẹ́ náà débi èrè ní àṣẹ Olódùmarè. Ire o. Ó dàbọ̀.